سيدنا محمدا صلى الله عليه وسلم ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. Adúpẹ́ fọ́lọ́. alhamdulillah Ẹ̀jẹ̀ adúpẹ́ ni alhamdulillah ẹ̀jẹ̀ apariwo ọpẹ́ náà sókè dáadáa. alhamdulillahi rabbil alamin. Bàbá màmá wa Sílfà. Bàbá wọn dúpẹ́ fọ́lọ́. Ọpẹ́ náà ni pé wọ́n wáyé ayé. Wọ́n rí ayé náà ṣe. Wọ́n sì síra láyọ̀. Wọ́n tún ṣe eléyìí fún àwọn fúnra wọn. Wọ́n ní káwọn náà síra láyọ̀. Àmín. Ó wá dákẹ́. Ìkìlọ̀ mi àkọ́kọ́ gbogbo àwọn tí a wà ní ìlú bí ẹ bá wa fún àwọn tó wà lápá abẹ yẹn fún wọn sùúrù. ní ìmọ̀ràn kí wọ́n ó dákẹ́. Ẹ̀yin sójà tẹ wà ń bẹ̀ yẹn ẹ súnmọ́ wọn. Ẹ súnmọ́ wọn pé kí wọ́n ó dákẹ́. Ó bá ti rí sójà yóò dákẹ́. Àìsí òkú bí ẹni ṣèyàwó. A wà nínú agbo yìí láti gbà tí mo ti dé. Agbo náà fara balẹ̀. Ṣékú ní ọ̀wá fi wá lára balẹ̀ fúnra wa ní. nígbà tó bá kú ni. Ẹ̀jẹ̀ àrùrù dáadáa. ya Allah hayatakum. Ọba yá ọlọ́run bínú. Ìwà kó bínú là ń wù lójoojúmọ́. Ọlọ́run pa ẹnìkan láàrin wa. Gbogbo wa wá ń ṣàròyé. Wọ́n ń yọ̀. Ibi òkú rẹ̀ la gbé ń ṣàròyé la gbé yọ̀. Ká tó kúrò bí ẹ sọ̀tún máa yọ yín fún mi. insha Allah. Ẹ jẹ́ kí gbogbo wa tá a wà níbí tá a wá nítorí tí màmá wa Sílfà ẹ̀jẹ̀ ká lè dènà rú. Ó ṣe dìde dákẹ́. ó yẹ ìbùdó kí ló máa lọ. Ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa pé kí la wá ṣe ń bí. Béèrè fún àwọn tó wà lẹ́yìn mbẹ̀ yẹn pé kí ni wọ́n wá ṣe ń bí. Kí ló wá ṣe mí? Ẹ béèrè lọ́wọ́ ẹni gbogbo ẹ tó bá ń ṣàròyé pé kí ni wọ́n wá ṣe ń bí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní ọ̀nà bí oríire yóò sì pín orí burú mbẹ̀. Allah. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ní ọ̀nà bí àwọn èèyàn pé gba ládàá tó jẹ́ pé ẹrù ẹ̀ṣẹ̀ ni wọ́n ó di ìrúbọ̀ láti bẹ̀. Gbogbo ẹni tó abá wà níbi tá a wà yìí nísìnyí tí bá ń ṣàròyé míì tó yàtọ̀ fún tí gbogbo àjọ dojúkọ ń bí ọwọ́ orìnrìn òfò ni. Allah. Orìnrìn orí ìburú ni.
èmi ò rí ibi tó kú gbé kú tí wọ́n máa ṣàròyé kódà sẹ́rí àsọpá àgbọ̀dọ̀ sọ̀rọ̀ níbi sàárè òkú. àgbọ̀dọ̀ sọ̀rọ̀. bàbá ń gbé òkú ní sínú sàárè àgbọ̀dọ̀ sọ̀rọ̀. á dákẹ́. àwa wá bí yìí a fẹ́ sìnkú màmá wa Sílfà. Àríkẹ́. tí wọ́n jẹ́ ìyá súnà fún gbogbo Àpòmù. ìlú Àpòmù bí. ìyá náà sì ṣe èèyàn kékeré nínú ẹgbẹ́ wa Ansarudeen lẹ́kọ̀ọ́. Allahu Akbar. ẹni tí mo mọ̀ dáadáa ni nígbà tí mo mọ̀ màmá ni mo fi lè bá àwọn ọmọ rẹ̀ débí. Sólórí wa ni ó ń gbà tó débi tó ń sọ̀rọ̀. Wàláhì olórí burú ni ó. Wá sí bíbá yìí wá ṣeré. Kò ṣeré ń bí. Àwọn àlùfáà wa tí wọ́n ṣàdúrà wọ́n ń ké Kùránì àṣẹ bí ẹni pé Kùránì kọ́ ní sọ̀rọ̀. Wọ́n ṣe fìdáwò. Níbi olókùú. Wọ́n ń ṣe fìdáwù lọ́wọ́. Àdákẹ́. Ẹni tó ń ṣe fìdáwù nìkan ló ń ṣe gbogbo àwa yòókù àdúró ní rigidi. Ẹlòmíì ń tẹ fóònù ọ̀ padà tẹ fóònù rẹ padà nù sàárè. Torí wọn ó fún ọ ní fóònù rẹ tó mú lọ. Gbogbo olóríire tí bá ń bẹ ń bíbà yìí kó dákẹ́ fẹ́m. Bọ́ọ̀ bá yọ lórí burú tó máa ṣàròyé. Àwa bíbà yìí láti wá wéṣí táìmù ara wa. Àwa sì pẹ́ ẹni tó bọ́ sọ́ọ̀dì kìyàmà ni. Ṣé ká sì pẹ̀ lásán ká sì máa lọ ní ìwà láwà agbára wa lásìkò? Kí ni a sọ pàǹsì? Kí ni a fẹ́ sọ pàǹsì ẹ̀kọ́ bí ni o? Àwọn tó wà lẹ́yìn bẹ́ẹ̀ yìí ò tí rẹ̀ ní sọ fún ọ. Báwo gbọ́mọ́? Yálà spíkà ò débẹ̀. Ó dàbí. Wọ́n ní bá a ṣe. Èyí tẹ́ wà tẹ́ ẹ̀rọ ìtẹ́ ẹ̀rí mi lọ́ọ̀kẹ́ ẹ̀ lójúkọ̀dọ̀ wọn kẹ́ ẹ sọ fún ẹ kí wọ́n dákẹ́ ariwo kí wọ́n má pín orí burú lọlé. Báwo gbọ́mọ́ o? Gbogbo wa tá a wà ń bí àáfàá tó ṣe fìdáhù fún wa nìkan lórí ládàá fìdáhù. Bá a ṣe wà ń bí yìí. Nísìnyí gbogbo àwa náà á panu pọ̀ á ṣe fìdáhù tiwa bọ́bá wù ọ́ kó o ṣe é ọba wù ọ́ kó o má ṣe é. Má ṣe é. Báàkùn. Kò jìnnà máa àbọ̀jọ́ pé ni wàláì kò jìnnà máa kò jìnnà máa ọmọ ọdún mélòó ni ọ́ kò sì sígbà tọ́lọ́ ń pa ọ́ tí ọ̀tẹ̀ lọ́rùn. Kò sígbà o. Gbogbo akádákẹ́ fẹ́ mú. Adákẹ́. A ṣe iná anzalna wẹ̀yọ kan. Ọ̀rọ̀ kan. A ṣe kúlí wù aláwù mẹ́ta. Mẹ́ta. A fi àtàyà gbẹ̀yìn ẹ̀. Àbùkásẹ̀ rẹ̀ lẹ̀. Máa bá ti ṣe ká jókòó. Ọ̀gbọ́dọ̀ ju ṣẹ́jú mẹ́wàá lọ láti bára wa sọ̀rọ̀. A kàn rán létí náà ni. Gbogbo ìdá ń ṣe lọ́wọ́ yìí ní ṣe lẹ́yìn àdúrà tá a bá ṣe fún ìyá wa Sílfà. Ìranù ló kù. Ìranù ló kù. Wọ́n ní lẹ́yìn ilé ìranù ló kù. Ọ̀pẹ́tọ̀. Wọ́n ní lẹ́yìn ilé yìí. Wáhídù bàdà wáhídù. Wàyà láìtàní àdìrí màtá ànàmádì. Wàyà láìtàní àdìrí màtá ànàmádì. Èèyàn tó bá dàbí ìyá wa Sílfà tí tó bá sin Ọlọ́run bí ìyá ṣe sìn tó wá lọ báyìí ó ṣoríire púpọ̀. Ìbáyé ọ̀nà àlájọ wà yìí. Bẹ́ẹ̀ni sà. Máa wo tójú rí òrìkó tó kú. Wàláyì máa wo tójú rí òrìkó tó kú. Mọ̀wọ́ tó kù lórí. Ilé náà ni.
òtítọ́ tọ́lọ́run yìí o. wọ́n bá jẹ́ pé bàbá bí ìbínú ọlọ́run bá ti sọ̀kalẹ̀ a máa wá pariwo pé kí ni adé tọ́lọ́run bínú bá eléyìí ò tó bínú sí ni. lábẹ́ pa àná dúró. gbogbo wa ìkóra wájọ nítorí ẹnìkan àwa débẹ̀ abẹ̀rẹ̀ sí pariwo kí láriwo wá wúlò fún. kí ni fáàrí wa. iná lánàá kan. iná anzalnahu kan kúlí huwa Allahu mẹ́ta báwa ké bọ́ọ̀ bá ké èèyàn ó jù báyìí lọ níjọ́ tó o bá kú ẹnìkan kò ní ké kankan. fóònù ló máa tẹ̀. kàmá tẹ bínú tó dàn. wákàmẹ́ táwọn túbìsà. wákàmẹ́ tẹ̀sán. Allahu Akbar. bá a ṣe dúró yìí. بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. bá a ṣe dúró yẹn. bá a ti dúró yìí. ẹ jẹ́ ká ṣe làkàríjà kún kọ̀ọ̀kan fúnra wa. ẹyọ kọ̀ọ̀kan. Ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. oníbẹ̀yìn yẹn bá ń ṣe làkàríjà kún lójoojúmọ́ onítọ̀hún ò ní tètè kú. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n jọ́ tí ọgbà kú kò ní rántí ké. bẹ́ẹ̀ni. ẹbí á ké kámàpá ní kú lónìí. àmín. Ọlọ́run ràn wá létí bí ogún ọdún ọgbọ̀n ọdún àádọ́ta ọdún. ọ̀sán mi dáadáa. ọ̀sán mi dáadáa. bá a ti pọ̀ tó yìí ikú tó pa àlàyé àwọn afẹ́fà ó kẹ́ nìkan láàrin wa ó kàn pé kì í ṣe. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ẹ jẹ́ ká jókòó ká dákẹ́ wa fẹ́m. أرى الخلق والنبي واحدا بعد واحد ويا ليتني أدري متى أنا ماتي ويا ليتني أدري متى أنا ماتي. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. gbé ọwọ́ rẹ méjì
méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. Bí ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo ọlọ́run. أرى الخلق يمضي واحدا بعد واحد. واحد بعد واحد. ينقضي على القيامة. أرى الخلق يمضي أراجع وسيفا. واحدا بعد واحد. Lọ́kàn pẹ̀lú àwọn ọmọ. واحدا بعد واحد. Gbogbo aṣọ rẹ̀ lẹ̀. واحدا بعد واحد. Yàrá rẹ̀ lẹ̀. واحدا بعد واحد. Ọ̀fẹ́ bí bàbá rẹ̀ lẹ̀. أرى الخلق يمضي واحدا بعد واحد. Alájà wàsífà tún ti mórí bọ́. Ó mórí bọ́ ń bẹ̀. أرى الخلق يمضي واحدا بعد واحدا بعد واحد. Ni mo ráwọn èèyàn wọn kọjá lọ sálkìyámà. واحدا بعد واحد. Ẹyọ kọ̀ọ̀kan ní méjì méjì ní mẹ́ta mẹ́ta. واحدا بعد واحد. Alẹ́ ìjẹrin làwọn bíi àwọn bíi 300 person ni wọ́n paris lẹ́sẹ̀ kan náà nìbàdàn. واحدا بعد واحد. Kò ṣe ìgbòho òye lọ ní méjì méjì. واحدا Òye lọ ní mẹ́ta mẹ́ta. بعد واحد. Wọ́n bá kúlé wọn ní ọmọ. واحدا بعد واحد. Èèyàn kọjá lọ sálkìyámà. ويا ليتني أدري متى أنا مادي. ويا ليتني أدري متى أنا مادي. Àfọwọ́ ni yẹ́ lè tẹ́lẹ̀. ويا ليتني Àṣìmọ́ mi lára. يا ليتني Àṣìmọ́ gbogbo wa lára. ويا ليتكن Àṣì lára yìí. ويا ليتني أدري متى أنا مادي. ويا ليتني أدري متى أنا مادي. Yẹ́ lè tẹ́lẹ̀. ويا ليتني Àfáà ló mọ̀ sí mọ́ mi lára. فيا ليتكن Àṣìmọ́ yín lára. فيا ليتك Ó ṣe mọ́ ọ lára. يا ليتك Ó mà ṣe fún ọ. فيا ليتكما Allah. فيا ليتني أدري متى أنا مادي. ويا ليتني أدري متى أنا مادي. Àfáà ló mà ṣe o. Gbogbo onílé akẹ́ tó bá wà níbi tá a wà yìí. Rówó. ìtẹnìkan là ń ṣe lénìí Ẹnìkan là ń ṣe lónìí wọ́n ṣe tiẹ̀ náà. yóò ní ọkàn ọ́ Wá béèrè lọ́nà ẹ̀mí rẹ pé ń dò ní ọkàn ọ́. náà Bó o ṣe já sáyé tó ọ̀mọ̀gbà tó já sí ayé láti inú ìyá rẹ. Bẹ́ẹ̀ náà lọ já sálì kìámà tó ní mọ̀gbà. فيا ليتني أدري متى أنا مادي. ويا ليتني أدري متى أنا مادي. Ló mà ṣe mọ́ mi lára o, ńgbà ó wá ní tèmi. Ẹ̀yin ọmọ náà kú. bàbá ní ká dìde Ẹ mà kú ìnáwó. àwọn ọmọ yóò kú wọn ní ká dìde Ẹ má lẹ́ẹ̀kan ṣe náà kí dìde, mo fẹ́ dìde. Ẹ má ì tí dìde. Èyí tí ọ̀fà kẹ́ ẹ dìde ní gbàgbé tí bá fẹ́ ṣàdúrà fún yín. náà Ẹ̀yin alábàá ọmọ náà kú sí.
alábàáṣe. ẹ̀yin ọ̀rẹ́. ẹ rí pé èèyàn bu ni. kí ló dé sà. ẹ rí pọ́ máa ná ni. Allahu Akbar. yóò sí bàbá. àwọn alábàáṣe. gbogbo èèyàn alábàáṣe. ṣé torí ìyálẹ̀ fi lọ dáǹkárá. àbí. ẹ má ṣẹ̀sí kúrò láyé. bàyá lẹ́tọ̀ọ́dé. ọjọ́ wo ni Yorùbá tó fẹ́ kúrò láàyè òmùgọ̀. Allahu Akbar. òkúkú ẹ lọ rè dáṣọ. abẹ́yẹ sí ni. ṣé ẹ aṣọ ètò ẹ fẹ́ sin màmá lọ. wọ́n jí ẹ padà bọ̀. bẹ́ẹ̀ bá ti lè wọ sàárè láàrin ọ̀sẹ̀ tá a wà yìí. ojú tì yí o. àyà lẹ́tàní àdírí mọ́tà ànàmádì. àyà lẹ́tàní àdírí mọ́tà ànàmádì. jẹun wèrè. أرى الخلق يبكي للذي مات قبله. ẹni ìyá ẹ̀kú ẹni bàbá ẹ̀kú ọ wá ń sunkún wá ló mọ̀ jẹun. wọ́n lè ti di ó ní mo fẹ́ràn dábì pọ̀ ni. ó ní mo fẹ́ràn mami pọ̀ ni. أرى الخلق يبكي. àṣẹrẹ́ ìlú ní oníròdú ni onílàákàyè kí ló ń sunkún sí. وموت الذي gbára yín rẹ̀ sí. يبكي عليه àti قريب. sunkún lọ́wọ́ àṣẹrẹ́ ìlú ní mo fọwọ́ tọ̀ kò fura ni pé èmi náà ni wọ́n pa àwọn náà. وموت الذي يبكي عليه قريب. tí ò ní kìnnà. وموت الذي يبكي عليه قريب. gbogbo wa la wá sọ lọ́dọ̀ lọ́hùn àwàdà. bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. tọ́ba wù á lọ lè ṣe. ẹ̀yin ọmọ náà kú ọlọ́run ní ṣe ilé ní ìyà. àmín. ó yẹ pa màálù torí ìyá màálù ẹ̀yìn ní ọkàn pa torí ìyá ò rí. àfi tó bá jẹ́ pé sórí sàárà. tó bá jẹ́ torí sàrà. ta lọ́bẹ̀ yìí rú sàrà bẹ́ẹ̀. ẹ̀yà àṣà. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan sí i. lítújísà. bàbá yín kú ìyá yín kú ẹ pa màálù. ẹ pa màálù. ẹ̀yin náà wá ń compete pẹ̀lú ọlọ́run. lórí bàbá ọlọ́run pa bàbá yín àbọ̀ pa ìyá yín ẹ̀yin náà wá mú màálù dábàá yín ká ẹ̀ pa. ẹ bá pa. lá àkọ́rọ̀ ẹ̀fẹ̀lẹ̀ Islam lánàbí wíní. ẹ̀yin náà pa. àyè pa nǹkan fún nǹkan nínú Islam. Allahu Akbar.
إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى. ọjọ́ ń bọ̀. إن الساعة آتية. Gbogbo ọjọ́ táwa náà ní láyé tá a fi ń bẹ láyé báyìí a fi ń bẹ. Òǹkà ọjọ́ tá a kú láyé ó tún ti dé kan lẹ́yìn. إن الساعة آتية. Yorùbá gọ̀ Yorùbá. wàláì. Inú òmùgọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run la wà. Yorùbá. Àwọn èrò ló ń pọ̀ Ọlọ́run tafakkaru fi khalqillah wala tafakkaru fillahi. Ọlọ́run ní lára tí mo dá ni ẹ ti ronú. Bẹ́ẹ̀ni. Ẹ má ronú pé èmi Ọlọ́run ò pé ń gbà ọmọdé bẹ̀. Nígbà wo ni mo kú òun bẹ̀? Mo ní kúrò tẹ́yìn ló fi kúrò. وفي أنفسكم أفلا تبصرون. Ọlọ́run ní gbogbo ètí ń ṣẹlẹ̀ wọ̀nyí ojú yín fọ́. وفي أنفسكم أفلا تبصرون. Ìpariwo Ọlọ́run ti ń gbọ́. Allahu Akbar. Ẹ̀tún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. Ọwọ́ kan lọ́nà ọ̀sọ́nà kó lè kejì ní. Allahu Akbar kabira. Inna as-sa'ata atiyatun. Àsìkò ń bọ̀ o. Inna as-sa'ata atiyatun. Wọ́n di ìwọ náà tèmi, wọ́n di wá síwájú báyìí. Inna as-sa'ata Àwọn ẹlòmíì a máa ṣàdúrà bọ́lá ní àwọn olóòkú Mákà. Bẹ́ẹ̀ni. Ọ̀sẹ̀sẹ̀ súnmọ́wọ́ ìyá Ọlọ́run. Mákà ní tọ́. Bá ti di inú àwẹ̀ báyìí ń lọ. Nílò múra. Inna as-sa'ata atiyatun. Bẹ́ẹ̀ni. Inna sa'ata atiya. Inna as-sa'ata Ẹ̀yin ọmọ náà kú yìí níjọ́ tí ìyá kúrò láyé. Gbogbo ilẹ̀ ń ká ìdígbòkò. Ẹ̀ ń sá sẹ́yìn. Ẹ ti gbàgbé pẹ́ nìkan ni ó gbé ẹ̀yin náà. Bẹ́ẹ̀ni sà. Ẹ ń ṣe bí ìgbà mi jẹun mọ́. Ṣé gbogbo àwọn tó dá nǹkan ẹ̀yìn àmọ̀ ìyá ni? Ṣé gbogbo wọn ni? Àwọn ọmọ ni wọ́n mọ̀. Àwọn máa ń Ẹ máa lọ tọrọ àforíjì. tọ̀ mọ́. Ọlọ́run bá lè gba àforíjì yìí kò lọ́mọ òbí òsì ní ìgbà ìní ọmọ. Inna as-sa'ata atiyatun. Ẹ̀sọ́ òkú ìyá dowó. Ẹ̀sọ́ ló jẹ. Ẹ ti ṣe lọ́ọ́ tàyà. Inna as-sa'ata atiyatun. Bàbá Imam, àfẹ̀yìn torí tọ́lọ́run. Ayé ò sí ní irọ́ mọ́. Ayé ò sí níbi irọ́ mọ́. Ẹ máa sọ òótọ́ ọ̀rọ̀ fún wa. Ayé ò sí ibi tó lè fún yín lọ́dẹ̀ ìjẹun. Ọba tó ń dá yín ọ̀pọ̀ yín. Ọ̀pọ̀ ọmọ yín ọ̀pọ̀ ìyàwó ọ̀pọ̀ ògùn ẹbí. Àlejò lónìí abẹ́ fún yín. Inna as-sa'ata atiyatun. Àsìkò ń bọ̀. Atiyatun. Àtẹ̀mí àti wọ́n àwa náà dò fún bí ìyá ìṣèdòkú. Atiyatun. Bí wọ́n bá tẹ́ ọ lẹ̀. Bí wọ́n bá tẹ́ ọ lẹ̀ jẹ́ ìṣe àtọ́wọ́ àgbà. Allahu akbar. Ọ̀ní máa dáwọn ìmáàmù ká bọ́ ọba máa ní wà láàyè ó tún ọ̀rọ̀ ara rẹ̀ ṣe kó tó kú. Bẹ́ẹ̀ni sà. Àwọn ìmáàmù wọn máa sọ pé Ọlọ́run ìwọ ló ní òun. Ìwọ ló ní. Ẹrú rẹ ọ̀nà ẹrú rẹ. Wọ́n kàn ní wọ Ọlọ́run.
àmọ́ كان محسنا فازد fún لسانه. àwọn sẹ́ẹ̀rì rẹ̀ tó ṣe láyé àmọ́ kọ̀rọ̀ rẹ̀ o. wọ́n ló jọ ọ̀rẹ́ mọ́ lọ́run. wọ́n bá gé èèyàn rẹ̀ lọ́dọ̀ ti wá o èèyàn rẹ̀ ni wọ́n bá wá gé èèyàn burú lọ́dọ̀ rẹ̀. tó bá jẹ́ ìyàrá lọ́dọ̀ rẹ̀ fazid لسانه. àlékún dáadáa rẹ̀. èyí tó bá fi gé èèyàn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ fi kẹ́ fi gẹ̀ ẹ́. bàbá ìmáàmù ní sọ báwọn. ọ̀nà tí òfin wá gé èèyàn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ló ní nǹkan rẹ̀ jẹ́ yíyà. الله. إن الساعة آتية. ẹ̀yin ọmọ ẹgbẹ́ kí ni a máa fi bò fúnra wa. إن الساعة آتية. wọ́n ní bàbá ìmáàmù ni ó kírun ọ̀ dẹ́dẹ́ wọn àfọwọ́ tètè kírun sí ní àwọn ògbé sọ́nù gbogbo àpẹẹrẹ tó gbé. tó wá lọ ń jà sókù. wọ́n wá ní wá dúró de bàbá ìmáàmù sí lọ Ìbàdàn. wọ́n bàbá ìmáàmù lọ Òṣogbo ni. bàbá ìmáàmù wọn wà pẹ́ kárí ó tó dé òkú yóò ti wá gan. lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ má lẹ́. إن الساعة آتية. ọlọ́run lọ́jọ́ pọ̀. آتية. wọ́n yẹn ṣe dé bá màmá wa sí fún àkùrọ̀ láì yóò dé bá wọn. أكاد أخفيها لتجزى كل نفس بما لتجزى كل نفس بما تسعى. láyé ó ṣírò sẹ́ẹ̀rẹ̀ ó ṣírò rẹ̀ ábíọ́lẹ̀ واتقوا يوما ẹ̀wúdẹ́ sí ilẹ̀ máa ترجعون فيه إلى الله. ọlọ́ni ẹ̀rántí ẹbẹ̀rù ọjọ́ yẹn واتقوا يوما ẹbẹ̀rù ọjọ́ tí ẹ padà lọ bá èmi ọlọ́run. واتقوا يوما ẹnìkan yóò kù tẹ ní ọ̀pọ̀ra واتقوا يوما olùkún èkúléwé kagẹrẹ kẹgẹrẹ bí ọ̀sà ìdarúgbó lọ́kọ́ darúgbó ń gbóni lọ. yóò kù. ebi yóò padà kú náà. bẹ́ẹ̀ni واتقوا يوما ترجعون فيه إلى الله. ọlọ́ni ẹ̀rántí ọjọ́ tá a darí yín padà wá sọ́dọ̀ àwa ọlọ́run. ترجعون فيه إلى الله. padà wá bá wa. ترجعون فيه إلى الله. láàfin lẹ́tọ̀ọ́ sí káwá bí olókùú ká máa ṣàròyé. bọ́ ọ bá bẹ̀rù ọlọ́run àìwálé olókùú wá ṣàròyé torí kọ́ bá gbogbo ẹni tí ń lọ ní olókùú tí ń lọ ṣàròyé ń bẹ̀ wọ́n bá ti kú bí oṣù méjì oṣù kan tí ó kú láyé lọ́nà wọn gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. yóò gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. واتقوا يوما ترجعون فيه إلى الله. onílé bẹ́ẹ̀ni kankan sọ gbọ́dọ̀ kan mọ́ ọ̀rọ̀ òní sí lẹ́nu rẹ̀ mọ́ ọwọ́ olókùú tí wọ́n máa fi júwe. واتقوا يوما ترجعون فيه إلى الله. ọlọ́ni ẹran tí ọjọ́ fẹ́ padà wá bá mi. ثم توفى كل نفس ما كسبت gbogbo tẹ́ ẹ bá ṣe náà láfún yín lábọ̀ rẹ̀. وهم لا يظلمون. wọ́n ní mo fi okò ara mi búra mo ní ṣàbòsí pẹ̀lú yín. قل إن الموت الذي تفرون منه bẹ́ẹ̀ bá rí oògùn tẹ́lómi ń jẹ nítorí ikú. kẹ́mi ó oògùn tẹ́lómi ń jẹ nítorí ikú. èèyàn gbọ́dọ̀ fún ẹ ní sí o. owó ìpàdé kéèyàn fi lẹ̀ lọ́wọ́. olórin kan kọrin kan nígbà kan ọmọ mi náà. ó ní lásìkò ikú wọn ọ̀dà. nígbà wa yẹ àwọn onídàájá ní kọkúkọ ọmọ dọ̀kọ́. àsìkò oníkú rẹ̀ ọ̀dà. ní ilẹ̀ sí ọ́ sí ni àbáṣọ láwàá tààrí. إن الموت الذي تفرون منه wọ́n náà kí ikú súnmọ́ tó bá ikú rẹ̀. ọlọ́ni ẹ̀ padà wá bá mi. فإنه ملاقيكم
sọ ògiri yóò sì taari rẹ̀ sílẹ̀ ẹ̀lẹ̀ ó forí bu abẹ́ bẹ́ẹ̀dì àpò tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ò ní dákẹ́ iṣẹ́. ìnáwó mọ́tò lèdí bá fi rúrú lèmi nù. ẹ̀yin àwọn ọmọdé. Ṣàlàyé wọ̀nyí ẹ̀yin lè ní ṣàlàyé fún o. Bẹ́ẹ̀ni. Ọ̀kan alájà sí bàtò. Wọ́n ti lọ tí wọ́n. Gbogbo dáńtẹ̀ yí ọ̀kan alájà mọ́. Ó dà kó mẹ́ni kẹta mọ́. Ó dà kó mọ bóun bí ma. Wọ́n kú nẹ́ẹ̀sì dàbí lòó. Àlìmọ́tò bá bọ̀. Ilẹ̀kùn kan ní. Àlìmọ́tò bá bọ̀. Yàrá kan ní. Àlìmọ́tò bá bọ̀. Yàrá kan fúnra. Wọ́n kú nẹ́ẹ̀sì dàbí lòó. Ilẹ̀kùn yẹn káàkan fúnra wọn bá tó ní yóò gbé adé. Àlìmọ́tò bá bọ̀. Wọ́n kú nẹ́ẹ̀sì dàbí lòó. Bẹ́ẹ̀ni. Ó ní májẹ̀mú tẹ́ẹ̀ni láti sẹ́yìn. Bẹ́ẹ̀ni sà. Bí ẹ̀mí bá ti bọ́ kúrò lára. Tó bá bọ́ kúrò lára. إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. Ẹ gbọ́ àlàyé tí mo ṣe o. Ẹ gbọ́. Ẹ̀yin ọmọ náà kú lọ́kàn o. Àtẹ́ni ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò tí ì kú. Bálàyé yìí. Àwọn ọkùnrin ní, àwọn obìnrin ní, lápá kejì. Àwọn ọkùnrin ní, àwọn obìnrin ní. Ẹ kúrò wájú wọn. Ẹ̀yin obìnrin ẹ má dọ̀kọ yín gbèsè o. Ẹ máa gbèsè nítorí òkú. Gbèsè téèyàn fi lè jìyà wájú Ọlọ́run ni o. Bí màmá mi kú mo ní ọba ara màá lu ọ̀rẹ́. Bí ọba ara kọ̀ọ̀ra ni. Àyáwó ṣe fún ọba fẹ́ kó lé rẹ̀ kó lé rẹ̀. Oríko mi tọ́ lọ ni. إذا مات ابن آدم انقطع عنه عمله Ádámù bá ti kú. إلا من ثلاث. Gbogbo ṣẹ́ tí ń ṣe é bọ̀ pátá ni ó dúró. إلا من ثلاث. Àfi mẹ́ta ni mo ṣẹ́ náà. Alákọ̀ọ́kọ́ mẹ́. صدقة جارية. Oore tí màmá wa ti fàdú ṣe fápọ̀ ọ̀tún dápò òsì ọ̀mà. Oore tí màmá ṣe ìrànlọ́wọ́ tó ṣe. Àwọn sàárà wọn. Ọ̀rẹ́ rẹ̀ sàrà tí màmá ṣe ẹni wọ́n ràn lọ́wọ́ ẹni ọba bànújẹ́ dọ́dọ̀ wọn tí a dùn nú. Ládàá rẹ̀ ò ní pin màmá ọmọ ìgbà lọ láyé tí ìrọ́jú àkìyámà ni. Ayakumullah. Àkọ́kọ́ nìyẹn. Alákọ̀ọ́kọ́ nù. Ẹ̀yin ọmọ olóògùn ẹ máa ká o. Ẹlẹ́ẹ̀kejì. أو علم ينتفع به. Àǹfààní ìmọ̀ tá a bá mọ̀. Bàbá wa ìmọ̀, bàbá wa tafsiru àgbà, gbogbo àwọn àfáà, pàápàá jùlọ àwọn àfáà ẹ̀kọ́ máa ń kéwú. Gbogbo mọ̀tẹ́ bá fi máa wọ́n mọ́. Àǹfààní ni ó máa jẹ́. Táwọn ọmọ ẹ̀ bá fi ìmọ̀ yẹn ṣàǹfààní. Kò ní pin tí ó fi dojú àìkẹ́ àmọ̀. Àwọn ọlọ́dún sọ.
màmá gbogbo ògbà tí ó máa ṣàdúrà fún ìyá rẹ̀ ṣàdúrà fún bàbá gbogbo ògbà oore tí ò ní pin ní ọ̀jẹ̀ fòkù nítorí pé bí òkú bá bọ́nú sàárè tá a bá ṣe òkú lónìí tó bá ní ijọ́ kẹta ni ó tó dára rẹ̀ mọ̀ kóhùn lè rí àwọn èèyàn wọn mọ́. àlá ni ó máa jọ tẹ́lẹ̀. àlá ni ó máa jẹ́ tẹ́lẹ̀ yóò ṣe bóorun lòún sùn ni. ṣùgbọ́n tó bá di ọjọ́ kẹta yóò dà mà pé mi ò ráwọn èèyàn mi mọ́. ara àwọn mùsíbà tó wà bẹ́ẹ̀ nù. tó bá di ọjọ́ kẹta. oúnjẹ làwọn eléyìí wọn wá jẹ. ẹni kò jẹun tí wọn gbélé Yorùbá á máa pariwo ebi. wọn pariwo ebi ní Haúsá. wọn pariwo ebi ńlẹ̀ Ìgbò Yorùbá nìkan lẹbi máa pa. èrò ń jẹ sójú ìgbòho kan tó ní ayé rẹ. ebi máa pa oúnjẹ haramu láti máa jẹ káàkiri. torí oúnjẹ náà ló fi wá sá. náà tó bá dọjọ́ kẹta. bó bá di ijọ́ kẹta òkú wà ní sàárè ní ó tó dára ẹ̀mọ́ kó kò lè rí àwọn ọmọ àwọn mọ́. kó kò lè rí ẹbí òun kankan mọ́. ọ̀rọ̀ ọ̀hún ti kú òun nìkan. làákà ìyẹn tó bá wá sára rẹ̀ yóò sùn bẹ́ẹ̀. wọ́n bá dọjọ́ kẹjọ. ọjọ́ kẹjọ tó kù wọnú sàárè. òkú ọ̀bẹ nínú sàárè. Allahu Akbar. yóò wú kan òkè sàárè yóò bẹ́. gbogbo omi yóò dànù. gbogbo omi yóò dànù. Allahu Akbar. ilé ọmọ wa fọ omi yẹn mu. àwọn kòkòrò ó máa jẹ. oríṣiríṣi kòkòrò tí ọmọ wa jáde. kòkòrò tí ó kó sí ọ nímú tí ó lọ gbà tẹ́lẹsẹ̀ jáde. Allahu Akbar. ó máa wá jẹ gbogbo ẹran rẹ. àwùjẹ tí ó jẹ gbogbo tó fẹ́ jẹnu àwùjẹ rẹ kó tó padà lọ bí ẹsẹ̀. ọ̀rọ̀ ara tó ń pé kiri mọ̀ ńlá panu. ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. ọjọ́ kẹjọ lọ. ọjọ́ kẹjọ nìyẹn o. bọ́bá wá di ogójì ọjọ́. irú àyájọ́ ọjọ́ òní. 40 days. irú àyájọ́ ọjọ́ òní. gbogbo iṣan tó so ara papọ̀. gbogbo ẹ̀ ní ọjà lọ́kọ̀ọ̀kan. iṣan tó so ara pàtó fi ń gbé èèyàn. yóò dá. kòkòrò gbé eegun ọwọ́ eegun kan yóò gbé lo ẹ̀yìn rẹ. yóò da sáré rẹ mú. wọ́n lè lọ mú gbogbo ọwọ́ rẹ wọ́n kó gbogbo eegun ẹ̀jọ̀ wọ́n kó lé ọ níbi agbárí. wọ́n kó wọnú gbogbo ibi tí mọ̀nàmọ́nà wà tẹ́lẹ̀ tó ti gbẹ wọ́n kó wọ́n bẹ̀. waladatika ummuka yabna Adama bakiya wannasu laka yadhakuna فعمل لنفسك أن تكون إذا بقوا في يوم موتك ضاحكا مسرورا في يوم موتك ضاحكا مسرورا. ariwo ló jàmá. àwọn ṣàdúrà fáwọn. ní ogójì ọjọ́. ó ní gbogbo san tó so ara papọ̀ ọjà. bẹ́ẹ̀ni. orí ó kú lọ́rùn. apá ó kú omi ọ wà. ẹsẹ̀ ó kú omi ọ wà. Allah fún àbúrò. ṣé ẹni ìyá tí wúri ọ wà ṣẹlẹ̀ sí. ṣé ilẹ̀ wa torí ẹ̀dá nkàrà. ṣé jó lọ yẹ wa. rárá o. sáyọ̀ lọ yẹ wa. rárá. ẹ̀ka bẹ̀lọ́n ni. má yìíyá. má yìíyá. bí Pasuma bá ń kọrin wọ́n bá lè rántí ọjọ́ tí màmá tó gbé kú láyé. wàláyé kódà mo ti rírú ti Pasuma ó ti pẹ́. bí àwọn máa kú láyé tá a láǹtẹ̀jọ́ mẹ́jọ ó sun ẹkún. wàláyé wọ́n sun ẹkún. ọrùn sì wọ̀ ọ́. ẹni tó máa yẹ òbí nù. ẹni ó máa yẹ òbí nù. bẹ́ẹ̀ni.
nígbà ìṣúná àbájọ kó wọn máa dá aṣọ ńgbà kan kí wọ́n aṣọ mélòó ní ìbájọ́ rẹ̀. alájọ ta sọ fáwọn èèyàn. ó ta aṣọ ó tún wá jẹ́ máwẹ̀. wàlá ọlọ́run máa wọ èèyàn jọ náà nú àwẹ̀ kò sáàyè oúnjẹ. iná ṣe tẹ̀síkì ọ̀tọ̀. bàbá wa imam ẹ̀mí yóò gùn. àmín. mo ń fi kíní kan dúpẹ́ fọlọ́run nígbà tá a fẹ́ wọnú ọgbà yìí. alhamdulilayi. mo ti wà ní àpò mú bíbá yìí nìkan bí 40 ọdún sẹ́yìn. akbar. tí mo ṣe wá sí káàkiri gbogbo olùgbàpọ̀. alhamdulilayi. bàbá mi yáàyè ni mò ń tẹ̀lé gbà ní. bẹ́ẹ̀ni rahimahullah. èmi mú ìdí ní ìjọ náà lẹ́nu. bẹ́ẹ̀ni. nígbà mo wá ń bọ̀ lónìí mo ní ọlọ́run nàìjíríà ọlọ́mọdé ọ̀dà. ọlọ́run ọ̀dà. gbogbo ilé tí mo mọ̀ ńgbà náà ló ti gbó. Allah. sẹ́nìkan kan ń bẹ̀ mọ́. Allah. àwọn tá a wí yìí sì bímọ. ọmọ wù wọ́n náà. Allah. wọ́n dẹ́kun kí ni ìwúrí rẹ ilé rẹ tó kọ́. abá ilé kan ní oríta ń bẹ̀ yẹn gbàtà yà. bẹ́ẹ̀ni. mo mọ ilé yẹn ní nǹkan bí 30 ọdún sẹ́yìn. ní àwọn ọlọ́lá ni. ilé ọlọ́lá ni. wọ́n wá débẹ̀ lónìí wọn kún lọ́dà wọn. Allah. iná ṣe tẹ̀síkì ọ̀tọ̀. mo fi yẹn ṣàkàwé. báyìí ó ṣe máa lọ náà nìyẹn. oníkálukú ó lò tiẹ̀ yóò kó mbẹ́. bẹ́ẹ̀ni. àwọn wèrè jí máa pé torí ọmọ bó ṣe ń ṣiṣẹ́ ọmọ rẹ̀ ò ní ṣiṣẹ́ díẹ̀. ilé tó o bá kọ́ ọmọ ó gbèsò ọlẹ̀. bàbá kan náà kó àwọn ẹlẹ́jẹ̀ kòjèkò lápò mú. tí wọ́n mọ̀ wọ́n gbà náà àwọn ni wọ́n náwó sí Islam. bẹ́ẹ̀ni. lónìí wá ń kọ́. àwọn ọmọ rẹ lójú rẹ ní ẹsẹ̀ ń sọ pé àwọn ọjà pa. wọ́n jà pa. ọmọ pé ń lọ bí wọ́n fi lọ kú nù. wọ́n ti ń jápa. wọ́n náà ń já pa. ohun táwọn kílẹ̀ nù ló sà. ẹ pariwo ọlọ́jà máa. kíra. gbogbo àwọn ọmọ olóòkú. gbogbo àwọn ọmọ olóòkú ni ká máa bọ̀. àtàwọn